ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ gọgọládé. ṣùgbọ́n ní tilẹ̀ Yorùbá Olúwa ní kẹ́ ẹ máa múra fún gbogbo ìgbà Yorùbá nation ń lọ o. Àwọn tó fẹ́ ṣe ìgbìmọ̀ láti ṣe àtúnṣe láti kó ìgbìmọ̀ Yorùbá jọ wọ́n ti lọ ṣàjọlé wọn lórí. Wọ́n rí i pé wọ́n rán obìnrin kan lọ sí ní ìrókò ó lọ fi agbọ̀n ayé àtijọ́ báskẹ̀tì kó ìjà lọ jáde àǹtí ó ti dà á sáàárín wọn. This is 2021. This video is 2021. tó mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbáyé níbi tẹ́tí láǹfààní láti máa wò wá lórí ìkànnì Yorùbá Space TV yìí. Ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí àsìkò bí ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ gbogbo wa lónìí ọ̀dẹ̀ òdùbí ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba. Láì fàkókò wa ṣòfò ó ní fídíò kan tí mo rí tí mo sì fẹ́ mú wá sí ojú ìwòran yín. Fídíò yìí prọfẹ̀tì kan ló sọ wọ́n sì ti sọ ọ̀rọ̀ yìí láti 2020/21 bá a ṣe wọnú 2021 báyìí ni wọ́n ti sọ àwọn prọfẹ̀sì yìí. Mo wá fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ wá wò ó yẹ̀ wò kẹ́ ẹ wá wò sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bóyá òótọ́ ni àbí òótọ́ kọ́. Ẹ má jẹ́ gbàyè lákòókò kẹ́ ẹ wá lè mọ̀ wípé fídíò yìí ò ń ṣe new video àbí kò ń ṣe pọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe. Màá play láti ìbẹ̀rẹ̀ kẹ́ ẹ lè mọ̀ torí wọ́n sọ ń bẹ̀ kẹ́ ẹ lè mọ̀ ṣó ti yé yín. So ní báyìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá mi gbọ́ ohun tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nu fídíò yìí. Mo kí yín gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ ohun tí ọba àwọn bá rán mi sí Nàìjíríà àtàwọn àyànfẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti bàbá Ọbásanjọ́ pàápàá fún àléébù iṣẹ́ ìránṣẹ́ mi ní ọdún 2020 kí n sọ fún gbogbo ayé fún correction wọn. Ọba wọn bá wípé ọdún 2021 yóò jẹ́ ọdún ẹ̀san, ọdún ìdájọ́, ọdún ẹ̀sìn, ọdún ìṣípòpadà àwọn akọni sí ọ̀run. Ṣé ti ń gbọ́ wọ́n ní ọdún 2021 ó máa jẹ́ ọdún ẹ̀san, ọdún ẹ̀sìn, ọdún ìṣípòpadà fún àwọn akọni. Ẹ máa gbọ́ ohun síwájú. Mo rí pẹpẹ ńlá kan lójú ọ̀run tí ó jẹ́ wípé kò sí aṣọ lórí ẹ̀. Olúwa sọ pé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti wà nínú òṣèlú tá ti kúrò nínú Ọlọ́run tá ti ń fojú ìránṣẹ́ Ọlọ́run wò pé nípa ọ̀rọ̀ ẹnu wọn àti ìṣe wọn àtúntò yóò jọ ṣẹlẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn pé ẹ̀sìn wọn ni mo rí yẹn kí aṣọ tí ò sí lórí pẹpẹ yẹn. That is number 1. Number 2, ọ̀pọ̀lọpọ̀ church láti 2021 lọ ní Nàìjíríà Olúwa sọ pé ó máa ní ìṣòro nítorí pé wọ́n ti dalẹ̀ májẹ̀mú ọba àwọn ọba. Ibi tí mo ń lọ́nu fídíò ìkọ́ nìyí o ṣùgbọ́n ká ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ òun ló jẹ́ kí n play láti bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run nínú ìjọ wọ̀nyẹn wọ́n á máa pull out. Olúwa ló máa tú wọn lẹ̀ gẹ́gẹ́ bí àgùntàn láti máa gbé iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n kalẹ̀. That is the church. Number 3, ní ti Nàìjíríà mi ò rí àsíá Nàìjíríà kó ti kúrò ní north di àárọ̀ yìí. Gbogbo àwọn tó dẹ̀ ń kéde ìbò president mi ò tí ì rí president nínú wọn di àárọ̀ yìí gẹ́gẹ́ bí ọba àwọn bá ṣe sọ fún mi o. Ṣùgbọ́n ọ̀kan ṣoṣo tọ́lọ́run àwọn ọmọ ogun sọ fún mi ní pé tóun ò bá ti gba ọ̀nà tóun gbà nígbà ayé Àbáṣà ìgbà ayé Yar'Adua yọ sí Nàìjíríà kóun ṣẹ́ǹgì ìjọba kóun mú lórí lọ kóun fi gbákejì pààrọ̀ pé kórílẹ̀-èdè ó máa respect ogun o. Mo rí i pé wọ́n jó ṣọ́ọ̀ṣì wọ́n jó mosque wọ́n dẹ̀ ń jólé kí àwọn ọmọ Ọlọ́run ò gbàdúrà o. Ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ 2021 kì í ṣe corona kì í dẹ̀ ṣe SARS tí yóò mì. Ṣé ti ń gbọ́ ṣe rí pé wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ ní 2021 pé kì í ṣe SARS
kì í ṣe corona pé ìṣẹ̀lẹ̀ yẹn máa ní agbára gan kẹ́ lè mọ̀ pé ìṣẹ̀lẹ̀ bóyá fídíò yìí bóyá 2020 ni wọ́n ṣe àbí bẹ̀rẹ̀ 2021 ni wọ́n ti ṣe fídíò náà ẹ máa gbọ́ síwájú ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ni fídíò yìí o. mi orílẹ̀-èdè yìí jìnnìjìnnì that is one. èèyàn alákàndẹ̀ máa kú ní 2021 tí Nàìjíríà máa mọ̀ wípé yes igi ńlá kan wó that is all. ní ti Nàìjíríà lẹ́ẹ̀kan sí mo rí wípé ogun àkọ́kọ́ àárín Ìgbò àti Haúsá ni ṣùgbọ́n èyí tí mo rí gbogbo Nàìjíríà ni mo rí tí ó ń lọ tí wọ́n gbá bọ́ọ̀lù kan ṣoṣo tí bọ́ọ̀lù yẹn dẹ̀ fọ́ mọ́ wọn lọ́sẹ̀ tí Nàìjíríà ò bá gbàdúrà dáadáa wàhálà tí ń bọ̀ lójú ọ̀run yìí tó bá bọ́ ilẹ̀ kò ní sí ẹ̀yà kankan tó ní farapa o bọ́ọ̀lù tí mo rí tó ń gbá ètò fọ́ yìí yánnayànna ló fọ́ sí o ìyẹn ní ti Nàìjíríà o ní tilẹ̀ Yorùbá Ọlọ́run sọ fún mi pé ní ọ̀run pé Nàìjíríà ti lọ o ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ gangan la dé. ṣùgbọ́n ní tilẹ̀ Yorùbá Olúwa ní kẹ́ ẹ máa múra fún gbogbo ìgbà Yorùbá nation ń lọ o. àwọn tó fẹ́ ṣe ìgbìmọ̀ láti ṣe àtúnṣe láti kó ìgbìmọ̀ Yorùbá jọ wọ́n ti lọ ṣàjọlé wọn lórí mo rí i pé wọ́n rán obìnrin kan lọ sí ní ìrókò ó lọ fi agbọ̀n ayé àtijọ́ báskẹ̀tì kó ìjà lọ jáde àǹtí ó ti dà á sáàárín wọn. This is 2021. This video is 2021. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹnìkan ṣe báyìí wọ́n ní wọ́n obìnrin kan wọ́n rí pé ó mú agbọ̀n lọ sí inú agbọ̀n apẹ̀rẹ̀ ó gbé lọ sínú ibì kan wọ́n lọ fi kó ìjà lọ jáde ó dà sí àárín Yorùbá nation. Iṣẹ́ wo ni ìjàlọ́ máa ń ṣe? Iṣẹ́ wo ni ìjàlọ́ máa ń ṣe? Ìjàlọ́ máa ń tún nǹkan ká ni àbí ẹ máa gbọ́ síwájú. ọ̀rọ̀ ayé fọ̀ náà mọ́ ṣùgbọ́n gbogbo àwọn tọ́lọ́run fẹ́ lò fún ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ó àjọ láti inú àtàwọn tó wà lábúròdù àtàwọn tó wà ní Nàìjíríà àjọ ìjàlọ́ láti inú ìrókò láti kọ́lọ́run dáná sun àti ìjàlọ́ àtàgbà àtòbìnrin yẹn àti ìrókò yẹn kọ́lọ́run dáná sun ìjọba yẹn Olúwa ní kẹ́ máa gbàdúrà àṣírí yìí tá fẹ́ fi ja ìjọba Odùduwà ìjọba ilẹ̀ Yorùbá lógun nìyẹn. ẹ tún wá gbọ́ ilé. lógo ilẹ̀ Yorùbá tá bá ti fi Odùduwà sí lógo tá a gbàdúrà fún lógo míì ọba àwọn bá sọ pé nǹkan mẹ́ta máa ṣẹlẹ̀ sí yín. ìkíní ọ̀tẹ̀ èkejì ìdáyédè ẹ̀kẹta ogun o. ẹ wá wò ó ṣé mẹ́tẹ̀ẹ̀ta ń ṣẹlẹ̀ báyìí àbí kò ṣẹlẹ̀ ohun tí mo fẹ́ kẹ́ gbọ́ nu fídíò yìí nìyẹn o. ní gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ nípa pé ìyá Onítìrí ó wá da Yorùbá nation rú ni àbí kò wá dàrú ni ẹni tó bá ní etí ẹ̀mí tó dẹ̀ ń gbọ́ràn ẹ̀mí á mọ ìtumọ̀ nǹkan tí ìjàlọ́ ń ṣe. ẹ̀yin náà wò ó àtìgbà tí ìyá Onítìrí ti dénú struggle Yorùbá nation yìí ẹ wo ibi tá a bá dé báyìí ìgbà tí a bẹ̀rẹ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ títí tó fi dé bí ọdún tó kọjá tí ìyá yìí fi bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ó ń lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ó ń lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ kódà títí ìgbà tí ìyá yìí fi wọlé ẹnikẹ́ni wọn pàdánù ẹ̀ nínú struggle yìí a pàdánù ẹnì kankan nínú Yorùbá nation struggle. ẹ wá jẹ́ kí n pe àkíyèsí ẹ̀yin ọmọ Yorùbá sí nǹkan kan tí ẹ ò ṣàkíyèsí. ẹ̀yin ò rí pé látìgbà tí ìyá yìí tó ti wá da gbogbo ẹ̀rú ń sìn tó ti wá di pé Onitiri group versus Akintoye group ní ọ̀rọ̀ Yorùbá nation wá jẹ́ ẹ ò rí pé àwọn politician wọn ò rí tiwa rò mọ́ ẹ rí pé àwọn politician wọn ò dá sí ọ̀rọ̀ Yorùbá nation mọ́ ẹ ò ṣàkíyèsí ẹ ò ṣàkíyèsí ọ̀rọ̀ kékeré ó tó fún ọlọ́gbọ́n ohun tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nínú fídíò yìí òun nìyẹn ẹ bá mi share kó dé ọ̀dọ̀ ara ilé kó dé ọ̀dọ̀ ara oko ẹ ní kí Onítìrí kó fi Yorùbá nation sílẹ̀ ohun tí ìyá Onítìrí tó ń accuse bàbá Akíntóyè fún accuse bàbá Akíntóyè pé wọ́n ń gbowó ẹ̀yin gan kẹrẹ
àkáǹtì yín ti ń kún Nàìjíríà ó lákáǹtì ẹ fi ń gbowó káàkiri Nàìjíríà àbí kò sí tẹ́ ẹ ní káwọn máa donate every month ìyẹn wà ń bẹ̀ ẹ ní àwọn bàbá Akíntóyè wọn ò rí nǹkan kan ṣe láti ọdún wo láti bẹ̀rẹ̀ Yorùbá Nation a ti lù bí ọdún mẹ́ta lẹ́nu ẹ̀ báyìí ẹ wá sọ pé ó yẹ kó ti rí Yorùbá Nation gbà àbí ẹ rò pé ìjàngbara Yorùbá Nation ẹ rò pé ìjàngbara ẹ rò pé nǹkan tó rọrùn ni tó máa sáré gbà láàrin ọdún méjì ọdún mẹ́ta àwọn kankan ló wà lẹ́nu ẹ̀ láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn àwọn Biafra sì bẹ̀rẹ̀ agitation Yorùbá Nation more than 30 years ago and they are still on it wọn ò tí ì give up but you are accusing Baba Akíntóyè ẹ̀yin tẹ́ wá sọ pé ti declare Yorùbá Nation láti 2022 láti 2022 bẹ́ẹ̀ ṣe máa ń sọ ṣá ti wá kúrò ní Nàìjíríà bá ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo gọ́vnà tó wà ní ilẹ̀ Yorùbá wọ́n sì wà nílẹ̀ Yorùbá and you are telling people that you are telling the gullible followers that you have that a ti gbalẹ̀ Yorùbá kúrò ní Nàìjíríà and you are accusing Baba Akíntóyè pé Baba Akíntóyè wọ́n ti ṣe kinní kan wọ́n ti gbàbọ̀dẹ̀ fún ọmọ Yorùbá ni wọ́n ń tan gbogbo ọmọ Yorùbá ni àtàwọn kan tó dẹ̀ máa ń drop comment àwọn tó máa ń drop comment yẹn ló jẹ́ kí n ṣe fídíò tí mo ṣe yìí wọ́n máa drop comment sórí fídíò mi nígbà mi pé Yorùbá space you know you accept that you don't know the truth àfi tẹ́ ẹ̀ bá mọ̀ òótọ́ tẹ́ ẹ̀ bá mọ̀ pé Baba Akíntóyè ń tan gbogbo ayé Baba Akíntóyè ń tàn yín tí Baba Akíntóyè ló ń tàn yín àbí ìyá Onítìrí yín ló ń tàn yín lè jẹ́ ká máa fi ọpọlọ kájọ máa fi ṣe àgbéyẹ̀wò àwọn kankan if ìyá Onítìrí is saying that Baba Akíntóyè ń tàn wá wọ́n tàn wá wọ 2023 ṣé àwọn náà claim pé olórí làwọn lọ́dọ̀ tí wọ́n ní àwọn ṣe ti gba Yorùbá Nation yẹn ní 2022 yẹn meanwhile Yorùbá Nation by now ó náà tàn Baba Akíntóyè gbójúlé ní 2022 tó fi sọ pé a máa gba Yorùbá Nation nígbà yẹn tí ò bá ṣe pé obìnrin tó lọ́wọ́ ń bẹ̀ Yorùbá Nation by now tá a bá tẹ̀ tí wàá gbà ohun táwọn bàbá fẹ́ achieve ńgbà yẹn ni pé tá a bá ṣe rally tó yẹ pé ó tó lé ó tó ko tí Sunday Igboho padà sí Nàìjíríà tí everybody wà ń ta international media gan máa gbọ́ nǹkan tá a fẹ́ sọ ńgbà yẹn but kí nìyá yìí ṣe before you know it ó sáré lọ kúkú unnecessary arrangement wọ́n ní àwọn ti declare Yorùbá Nation just so that we don't do that rally we want to do nígbà yẹn wọ́n náà ti declare Yorùbá Nation now wọ́n scatter àwọn plans náà Baba Akíntóyè nígbà yẹn this same woman ló wọ́n sọ ń sìn pé Baba Akíntóyè ló dalẹ̀ ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa lo làákàyè wa ẹ jẹ́ ká máa ronú síbi tó yẹ ká ronú sí káwọn támákò máa ṣẹlẹ́yà wa we are supposed to be calling for peace for real ṣùgbọ́n ọ̀tọ̀ ni kẹfẹ́ wà láàfíà fẹ́ni tí ò fẹ́ láàfíà fún yín. How can you make peace with somebody who is not even ready to make peace? Látìgbà tí ìyá Onítìrí tó ti ń sọ̀rọ̀ sí tó ti ń ṣépè fún Baba Akíntóyè ǹjẹ́ Baba Akíntóyè ti fìgbà kan ṣépè fún ìyá Onítìrí rí? Tẹ́ fi máa mọ̀ yàtọ̀ láàrin olórí nìyẹn. Tí ìyá olórí pẹ̀lú gbogbo attitude sí ìyá Onítìrí wà ní lọ́wọ́ sí character tó ń mú jáde ń sìn. If that was her hidden character táwọn mọ̀ tẹ́lẹ̀. To she wujade of recent, okay? Now those are the characters she wants to use as a leader. But every time tebari Baba Akíntóyè, every time tebari Sunday Igboho, ẹ máa rí attitude tó wà lọ́wọ́ wọn. Video tó tún sí Baba Olóyè Igboho tún ṣe lánàá. The man is still saying that ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká bára wa jà, ẹ jẹ́ ká ṣe kinní kan, ẹ jẹ́ ká lè débi tá ń lọ. But are these people, are they also ready to make that kind of peace? No. Mi ò ní sọ jù báyẹn lọ nírọ̀lẹ́ yìí. Mo rí gbogbo yín ná. Ọlọ́run ọba á wà pẹ̀lú gbogbo wa. Kò ní fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀. Ilé àtọ̀nà wa kò ní dàrú o. Orílẹ̀-èdè Yorùbá Nation tá wá ń jà fún lágbára Ọlọ́run. Mo ní lágbára Ọlọ́run lọ́lá àwọn tó nílẹ̀ lágbára Ọlọ́run a máa rí gbà láìpẹ́ láì jìnnà. Bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ bá mi pín fídíò yìí ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ ara lé, kó dé ọ̀dọ̀ ara oko. Èmi ni ti yín tòótọ́ Yorùbá Space TV. Ó dàbọ̀.